Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dì, bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Olódùmarè. Ẹ bá ń gbọ́ lórílẹ̀ ó di gòbé, ó ti dìjà, ó ti di gbọ́mi sí omi òtó láàrin gómìnà Adeleke àti bàbá Tinubu. Pàápàá jùlọ, ṣé ẹ mọ̀ pé gómìnà Adeleke gbìyànjú, ó ti kọ́kọ́ pè àkíyèsí ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o sí ọ̀rọ̀ Oyètọ́lá wípé kí bàbá dákun kó bá wọn kìlọ̀ fún pé àsìkò tòun yìí kó jẹ́ kó rọ̀ òun lọ́rùn, kó má dá òun láàmú, kó fi òun lọ́rùn sílẹ̀. Ẹ wò ó, kí ló fa ìjà láàrin wọn? Kí ló fa ìjà láàrin APC àti PDP? Ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àtọ̀dọ̀ PDP ló ti wá, ó wá wò pé local government chairman ló bá fa àwọn ọmọ ẹgbẹ́ APC ló bá fàyọ. Ó fàyọ ni o, ó jẹ́ kó yé wọn pé bàbá yín ló sọ pé èmi ló kàn, now òun náà òun ló kàn, ló bá fàyọ o. Ẹjọ́ ṣe jà wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o, ṣe wá rí ìgbà tó fà wọ́n yọ tán, ṣe wá rí ìgbà tó yọ gbogbo ọmọ ẹgbẹ́ APC tán. Bí mínísítà Oyètọ́lá ṣe bínú nìyẹn o. Mínísítà Oyètọ́lá, ó dà pé àmọye tí wọ́n bóyá kìíní lọ́ọ́ fi wọ́n sí. Bẹ́ẹ̀ ni o, bó ṣe bínú nìyẹn o, ló bá fara ya, ó ní ẹ wá kò ní ṣeé ṣe. Ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ PDP táǹkà ló máa ń ṣe fúnra wọn. Ọmọ APC tó bá ti wo orí ipò àfọ̀bọ̀ PDP yọ, eléyìí national acting ni, national ìyàtọ̀ máa ń bára wọn pò nìyẹn. Bàbá Adeleke dẹ̀ ni gbogbo àwọn ọmọ PDP ló máa ṣètò ìjọba tòun lásìkò tòun. The next thing bó ṣe kí àwọn local government chairman tó yọ lóyè bóyá kí wọ́n láyà nìyẹn o, wípé Adeleke ò lẹ́tọ̀ọ́ láti yọ àwọn local government chairman pé APC ló sì ń ṣèjọba. Mínísítà pàápàá tún ni àwọn lọ́ba ní káwọn tó kù níṣòlẹ̀. Bó ṣe di wàhálà nìyẹn o, tó di rọ́ǹtò, ló bá di pé àwọn ò ní gbà, àwọn ò ní gbà. Ẹjọ́ pẹ̀lú gómìnà Adeleke padà kọ àtẹ̀jíṣẹ́, ó kọ lẹ́tà sí ààrẹ pé ẹ dákun ẹ kìlọ̀ fún Oyètọ́lá, ṣùgbọ́n Oyètọ́lá ò gbọ́ kankan. Oyètọ́lá kò gbọ́ kankan, kò gbọ́ nǹkan kan, nítorí náà ló ṣe ní òun ò ní gbà. Ó ti wá dìjà, òun ló dìjà láàrin bàbá àti bàbá Adeleke. Ṣé ẹ wá rí ohun tó fa ìjà APC àti PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn o. Ẹ wá bọ́ bàbá ń bá rí bẹ́ẹ̀. Àkọ́kọ́, èèyàn bíi 6 ti lọ sí, ẹ̀mí èèyàn bíi 6 ti lọ sí. Ṣé ẹ ti rí? Ẹ mọ̀ pá ń pariwo ìyá ẹnì kọ́kọ́. Ẹ wo, ẹ jẹ́ fún yín délẹ̀. Ẹ mọ̀ pé èmi máa ń like àmẹ̀bọ̀gàn, máa gbé yín dé update. Ẹ wá mọ̀ bàbá ń bá rí bẹ́ẹ̀. Àwa aráàlú la wá gbé sórí. N tó ń dùn mí jù ni àwa la gbé sórí. Ṣé láwọn ará bíi kò sí ní tó kàn wọ́n o. Ẹ bá àpárá yín dọ̀la, kò sí ní tó kàn wọ́n. Ṣùgbọ́n àwọn aráàlú la gbé sórí, la gbé ìjà náà sórí bíi pótí o. Ó wá di tá à ń para wa sí. Kí ló dé? Ẹ wá wo bó ṣe ń fẹ̀mí ara wọn ṣòfò. N tó máa ń dùn mí jù ni pé tẹ́mi ẹ bá tiẹ̀ máa bọ́, jẹ́ kó bọ́ síbi tó ti máa pè é ní hero. Jẹ́ kó bọ́ síbi tó máa ti pè é ní alákíkanjú èèyàn kó fi ẹ̀mí gidi lẹ̀ fún nǹkan gidi, kì í ṣe fún ìjà òṣèlú. Ṣé ẹ mọ̀ pé ìjà eléyìí ló ń lọ lọ́wọ́lọ́wọ́ kó tó kan bọ̀dá wa? Bọ̀dá wa náà padà gẹnu sí o, ìyẹn bọ̀dá wa David Adeleke. What rubbish is that? Báwo lẹ ṣe máa bá bàbá mi jà tẹ́ wá ní pé mi náà kí n gbẹnu dákẹ́? Ọmọ àlè ni mí nìyẹn. Bí Davido ṣe gbẹnu sí nìyẹn o, ló bá wo commissioner of police ní ìlú Ọ̀ṣun, ló bá mú fún, ó jẹ́ kó yé pé ìyẹn Umaru ó fún size ẹ, ó fún wòtòwòtò. Túlédé ó mú fún commissioner, ó jẹ́ kó yé pé you are a disgrace to your children. Oko ọ̀rọ̀ ni. Ó ní ìtìjú lágbà ló jẹ́ fún gbogbo àwọn ọmọ ẹ̀, fún gbogbo àwọn ìdílé ẹ̀, pé lọ́wọ́ yìí ó ti di wèrè, ó ti dogun
gbogbo wa jọ máa ṣe kíni àjọ máa yá wèrè tí kíni ilẹ̀ ni èmi àti yín kọ́ o bí tó lè dé ó padà mú kọmíṣánná bú o ó wojú kọmíṣánná ṣoṣo jẹ́ kó yẹ pé bàbá wèrè ni yín sà ó wá ní fúdi èyí let everybody be mad kí gbogbo wọn máa ya wèrè lọ ní ṣó bọ̀dá Davido kí ló dé orin lámọ̀ pẹ́ gan kí ló dé tẹ́ tún ganu sí eléyìí yóò lè tó yẹ ni tẹ́ tún fi gbé bàbá oníbàbá ṣe pé ẹ̀ẹ́dẹ̀ ṣáájú ẹ̀ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí wèrè la fi wo wèrè o ó wojú goro kọmíṣánná ó jẹ́ kó yẹ pé we gonna use wèrè to wo wèrè la máa fi wo wèrè wípé bóde ẹ ṣe wáyé àwọn yóò bójú kọmíṣánná jẹ́ ó ga o ó tún ti zẹ o ṣe mọ̀ pé olórin kan ló ní wèrè lẹ́bíbọ̀dì ó dàbí pé ohun tí Davido gbìyànjú àti sọ nìyẹn ṣé ẹ ti rí ní tàbí sọ wípé Yorùbá nation la fẹ́ ẹ mọ tó dìbò jù kó dáká lómi gan o kí ìwọ́dẹ̀ wo ṣùṣù kò fẹ̀mí ẹ ṣe ìrúbọ fún àwọn olóṣèlú kó dẹ̀ expect wípé wàá wọ̀run tépù nínú ẹ̀ wọ́n á fi wọ́n kò ní ká ẹ̀ because ṣé ká sọ pé ṣé kọ́kọrin ilé ló lọ ni àbí kọ́kọrin òbúnú torí inú ẹ̀ bu ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn járe ẹ jẹ́ gbọ́ tí àwọn èèyàn sọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun lè jẹ wá lógún bẹ́ẹ̀ lọ́kàn jẹ́ kọ́ ní àpò ara wọn mà ni wọ́n ń jà fún àpò ara wọn ni wọ́n ń jà fún wọ́n ní ẹ wo ọmọ Yorùbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ wo lọ́wọ́ yìí ó ti dìjà ó ti di wàhálà God bless Yorùbá nation jàre Yorùbá nation nìkan la fẹ́ nítorí iṣẹ́ láwọn arábí wọn ò jà fún nǹkan gidi position ló ń jà fún tó dẹ̀ jẹ́ pápú ara wọn ṣó wá involve kọ́ máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò bẹ́ẹ̀ náà mi ì lè blame ọ̀nà torí pé àwọn èèyàn gan gọ̀ lórí owó yìí náà pé fúnra wọn rẹ náà ká sọ pé àdúrà Yorùbá nation ló ń gbà bẹ́ẹ̀ ni torí oríṣiríṣi ọ̀nà Ọlọ́run fi ń gbàdúrà wa fúnra wọn láti fúnra wọn ní ìwọ jẹ báyìí bẹ́ẹ̀ ni o fúnra wọn jẹ́ o bẹ́ẹ̀ làwọn kan ní gómìnà Adeleke kan ló yọ àwọn chairman pé ilé ẹjọ́ ló ṣèdájọ́ pé kí gómìnà tó wọlé ìyẹn ní 2022 ni wọ́n ti ṣe ìdájọ́ yẹn sílẹ̀ gómìnà Adeleke dẹ̀ gbẹ́sẹ̀ ó ṣe kí ni ẹ mọ̀ pé bàbá máa ń jó bàbá máa ń gbẹ́sẹ̀ bàbá dẹ̀ gbẹ́sẹ̀ gbé bọ́dì ẹ̀ bàbá gbé bọ́dì ẹ̀ ó ní ó yá ẹgbẹ́ alẹ̀ wọ́n ti yàn yín tẹ́lẹ̀ pé kẹ́ máa lọlé Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ wọ ẹyà mi bàbá mi bá mi share ẹ like ẹ subscribe jàre ẹ bá mi bó kó lọ fà ẹ bá mi tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation nìkan lè ọ̀dọ̀ àbáyọ la fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣàtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn ní dé ó máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.